àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tí ẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Ẹ wá wojú olè. Ọwọ́ pálábá àwọn olè yìí segi ní Abia, góngọ sọ. Ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti mú àwọn afurasí 13 ní ìbámu pẹ̀lú ẹ̀sùn olè jíjà, ìní ìbọn láìní àṣẹ, fífọ́ àti jíjí ohun ìní ìjọba àti àwọn ẹ̀ṣẹ̀ míì. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Abia DSP Maureen Shinaka ṣe ṣàlàyé, àwọn ọlọ́pàá mú ọkùnrin kan tó jẹ́ Uchenna Agnewu lẹ́yìn tí wọ́n rí pé ìpín ńlá tí wọ́n ti fọ́ kúrò níbi ohun ìní ìjọba lọ́wọ́ rẹ̀, tí wọ́n sì fi sọ́dọ̀ọ̀sì bò ó sínú ọkọ̀ akẹ́rù kan láti fi tan àwọn èèyàn jẹ. Ní ìṣẹ̀lẹ̀ mìíràn, àwọn ọlọ́pàá tún mú àwọn afurasí tó ń ṣe bí ológun, wọ́n sì gba ìbọn, ọta ìbọn, ìbọn pump action, ìdà, àáké, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, wọ́kítọ́kì, àwọn bẹ̀rẹ́ẹ̀tì ẹgbẹ́ òkùnkùn àti àwọn oògùn tí wọ́n fura pé ó jẹ́ oògùn olóró lọ́wọ́ wọn. Ọlọ́pàá sọ pé ìwádìí ṣì ń lọ, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti mú àwọn afurasí mìíràn tí wọ́n sá lọ. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.